àwọn bàbá wa mọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, Ọjọ́rú Wednesday àti ọjọ́ Ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. wọ́n ní ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé oní ọjọ́ ajé mo sọ báyìí sí ilé ayé gbogbo èyí tẹ́ ń wò wá níbi tí ọwọ́jà ìrìn iléeṣẹ́ wa dé wípé agbára máa rìnà kore ní ọjọ́ òní. gbogbo wa máa lọ sí ibi ajé wa láṣẹ Elédùmarè ajé àmàrítajé ṣe àmàrítajé jẹun ajé aṣọ sínú ilé gbogbo wa. Adejoke Bakare lórúkọ tèmi, mo kí n káàbọ̀ sórí ètò Ká Sálàyé òní ọjọ́ ajé tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án ọdún 2021. èmi pẹ̀lú ẹ̀mẹ̀wà mi lọ́jọ́kọ́ wọ̀ọ́rin awo obìnrin la fi ṣe nítorí kékeré ní tẹ́ bá ti rórí wa gan ẹ tí mọ̀ pé táwo obìnrin ni. Ọláyínká Àfọlábí bá mi kára lé lónìí ọjọ́ ajé. ajé ògúngún nísọ onísọ bòjì akúkú bá gbogbo wa gbé ẹ káàbọ̀ sórí ètò yẹn Ká Sálàyé lórí Kaftan TV lẹ́ni ọjọ́ ajé ọjọ́ ìbùkún ọjọ́ ayọ̀. bẹ́ẹ̀ ni ẹ kú ìjókòó ẹ káàbọ̀. bẹ́ẹ̀ ni wọ́n lè kú ìjókòó ẹ̀yin tẹ́ bá sì wà lórí ìdúró náà bíi télọ̀ tẹ́ ń ránṣọ níbi tẹ́ ti ń gé aṣọ lónìí ọjọ́ ajé ẹ máa fi ojú kan wò wá kẹ́ máa fi ti gbọ́ ohun tí a fẹ́ pẹ̀kẹ́lù lórí ètò Ká Sálàyé lọ́jọ́ tó yìí ní Kaftan TV ní orí StarTimes ló wà 132 tàbí 482. ẹ bá wá nǹkan fìdílé pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè nǹkan ò ní fìdílé wa ànírógun àsúré pè gẹ́gẹ́ bí ẹ ṣe ń wo ètò yìí lọ lẹ́yìn ètò yìí náà ẹ̀nírógun àsúré pè pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè aníkàgbà bí ìwọlé ohun ayọ̀ ló bá dé ìdùnnú ló bá dé bó tilẹ̀ jẹ́ pé ọmọ wa yẹn Anthony Joshua tó jẹ́ afẹ̀sẹ́kù bí òjò ó pàdánù kí náà ń pè wọn kí ni àwọn heavyweight champion bó ṣe pàdánù báyìí ló mú orí wọlé pé òun rọ́kún ní báyìí nítorí pé òun fẹ́ sí mẹ́jọ báyìí. gbogbo ìrìn àjò tó ti rìn láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn ó ya rárá kó rírọ padà pé jẹ́ jókòó ní padà. ta ló gbá aláṣẹ wọlé òun náà ní uske Ukrainian ni bàbá yìí ní pé òun ṣe ìgbáradì nínú ọgbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó lóun ṣègbáradì dáadáa ó múra sílẹ̀ pé ọ̀gbẹ́ni Anthony Joshua yìí wọ́n bá gbé odó mi. ó náà ti wo àwọn ìjà tó ti ṣe kì í ṣe ìjà iṣẹ́ tó ti ṣe tẹ́lẹ̀ póun ti wò ó títí tí kò wá ò pé ibi tóun lè náà kí ẹ̀ mọ́ ní àjẹ̀dúpẹ́ pé Ọlọ́run gbógo fọlẹ̀ ó gbógo fọlẹ̀ ó náà kí ẹ̀ dáhùn lẹ́yìn tí Anthony Joshua tí wọ́n gbá lẹ́sẹ̀ẹ́ tí gbogbo ẹ̀ tó di pé ó wá ń wò báyìí pé kìíní ìbọ́ lọ́wọ́ òun ìyẹn WBA WBO and IBF kí a lọ sáré gba ilé ìwòsàn lọ fún ìtọ́jú ojú ẹ̀ tán ti bù lẹ́sẹ̀ ṣùgbọ́n nǹkan táwọn èèyàn sọ ni pé tẹ́ bá wo àwòrán méjèèjì tó ti dúró Anthony Joshua ó ní àǹfààní láti na ọmọkùnrin ní gíga ó ga jùlọ tá a bá tún wo stamina ó ní jùlọ. Adejoke ìyẹn ni mo ṣe sọ pé Ọlọ́run gbogbo fọlẹ̀. àwọn èèyàn sọ wọn ní pé gbogbo fọlẹ̀ àwọn kan ti ń sọ pé bóyá àfìdí ẹ̀ múlẹ̀ o wọ́n rò ó àgbélẹ̀rọ ni àgbà àgbélẹ̀rọ àhesọ ọ̀rọ̀ nígbà gbígbẹ́ yìí pé ó dàbí pé Anthony Joshua omi tẹ̀yìn wọ̀gbìn ẹ̀ lẹ́nu wípé ó fi ọ̀rọ̀ ìwà jẹbánu awakọ̀là sọ wọn ló ṣeéṣe kó jẹ́ pé ó ti gba nǹkan kan lábẹ́lẹ̀ pé jọ nítorí Ọlọ́run juwọ́lẹ̀ fọmọkùnrin kò jẹ́ káwa náà ká lè rọwọ́ mú ó yọ Ọlọ́run tó yọ Ọlọ́run ṣùgbọ́n tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí Anthony Joshua ó gbó ewúro sí wa lójú o nígbà tó wọlé lọ́tọ̀ bẹ́ẹ̀ àwọn tá à ń pọ́n ilé tá à ń gbé ẹ̀gà mo tiẹ̀ tí gbóhùn gómìnà wa ní ìpínlẹ̀ Ògùn wọ́n sì ń rò lọ́wọ́ wọ́n yóò rò àti wọn tán bẹ́ẹ̀ sọ ọ̀dà náà tán bá sọ àfitó ẹ̀yìn ara lélétí ìyẹn lábala tiyẹn ètò tó bá dà bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ilé ti ṣẹlẹ̀ ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá yìí náà ni bayana ẹ ti mọ̀ banana ni àwọn agbábọ́ọ̀lù jẹun tí obìnrin agbábọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó fi jẹun ní ìyẹn South Africa nígbà tí wọ́n wá sórílẹ̀-èdè Nàìjíríà
àwọn náà tó gbé ewúro sí àwọn super falcon wọn lójú àbí falcon náà ok falcon ni wọn 4-1 àbí 4-2 wọ́n gbé ewúro sí wọn lójú ní 4-2 àwọn banana wọ́n fún wa ní àmì ayò 4 wọ́n gbà sínú ilé wa. ìgboro rẹ́rìn lọ́dọ̀ àwọn onígbàọ̀lù aláfẹsẹ̀gbá kò rẹ́rìn rárá ẹ̀gbọ́n tá a bá dẹ̀ fẹ́ wò náà àwọn obìnrin náà ní pé ẹnìkan kì í jẹ́ kílẹ̀ ò fẹ́. bẹ́ẹ̀ni wọ́n ti ń jẹ láti 11 times wọ́n ti ń gba ìyẹn ní African Women Cup of Nations àwọn náà ti ń gba kínní tó jẹ́ pé àwọn South Africa bóná wà bóná fẹ́ dúró sí ṣùgbọ́n ó wá di àkókò yìí àwọn náà bá ní pé ẹ̀wá ń bí àwa náà ti dé agbáradì fún àwọn yẹn náà gbáradì bóyá bíi ti àwọn afẹ̀ṣẹ́kù bí òjò yẹn àwọn eléyìí náà ti lọ gbáradì pé ẹ̀yin lẹ́ ń gbà látijọ́ ìlú tó bá ti di lọ́dún yìí àwa la máa gbà. ẹ̀wọ̀n tiẹ̀ kí tẹ̀ friendly náà tiẹ̀ pé ibi ife ẹ̀yẹ tí wọ́n ti gbé wúrò sí wa lójú tí wọ́n gbá ní Mobolaji Johnson Arena ní ìpínlẹ̀ Èkó ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tó ti fún wa ní 4-2 cup tó ń gbá ìyẹn friendly match wọ́n gbá òun ní èyí tí màmá wa first lady Aisha Buhari tó gbé kalẹ̀ láti fi ṣe àtìlẹ́yìn fún àwọn obìnrin tí wọ́n ń gbá bọ́ọ̀lù jẹun ipe ẹ̀bùn tẹ́lẹ̀ láti gbá bọ́ọ̀lù pé a fẹ́ ṣe ó dà pé àkọ́kọ́ rú ẹ̀ lélẹ̀ láàrin àwọn ìyàwó ààrẹ tó ń pè àwọn ní first kìnní kan àbí ti gómìnà ni tí ó sọ pé ń dẹ́ NGO lẹ̀ NGO gbogbo wọn ń dálẹ̀ ṣùgbọ́n ilé kò dẹ́ NGO lẹ̀ ó ní pé fútbọ́ọ̀lù fẹ́ mi wá mọ̀ bóyá àyàgán gbá bọ́ọ̀lù. ẹnu màmá kàn ní interest. wọ́n kàn ní interest inú ẹ̀ ẹ̀ kàn dàbí irú àwa tó jẹ́ pé highlight làwa máa ń wò àwọn ń wo live. ìgbàdúrà ìṣó wà bẹ́ẹ̀. àwọn kí wọ́n live ìbéèrè tẹ́mi wá fẹ́ béèrè tó yẹ ká béèrè lọ́wọ́ màmá wa ni pé ṣé ìtẹ̀síwájú rere ó máa bá Aisha Buhari Cup yìí ó máa bá lẹ́yìn tí ọkọ wọn bá fi orí àléfà sílẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó máa ti bẹ̀rẹ̀ báyìí wọn ní lè parí ẹ̀ gbogbo àlá ń gbàdúrà pé níta bá dáwọ́lé kọ́lọ́ jẹ́ kó yọrí sí rere ká lè tẹ̀síwájú níbẹ̀ kó jẹ́ àjẹmọ́nú fún àrọ́mọdọ́mọ tẹ́lẹ̀ wá tún wò náà gómìnà kan ní ìpínlẹ̀ Ọ̀yá ó ń gbìyànjú ó ń gbé ìgbésẹ̀ láti adopt ọmọ 80 children àwọn ọmọ tí wọ́n fi ń ṣe tó ń fi ń ṣòkòwò. a fi ń dókòwò káàkiri máa ta sáchì lọ́dọ̀ wọn náà ni o bí kò máa ta sáchì wọ́tà bí kò máa tọrọ owó bí kò máa ta ìrèké bí kò máa lọ sọmọ ọ̀dọ̀. bí kò máa lọ sọmọ ọmọ kéékèèké bíi 80 ṣé àádọ́rin ni àbọ̀gọ́rin ọgọ́rin ni kò gbọ́ Yorùbá kò mọ̀ ká Yorùbá ọgọ́rin ni àádọ́rin ni 70 ọgọ́rin 80 àádọ́rùn 90 ọgọ́rùn ó dàbẹ̀ àdídìbàdàn ní abala ìta àwà ó dàbẹ̀ lójú pé a ti já yín sí lọ́nà kan ìjọkan ẹ jẹ́ ká lè lágbára tá a bá padà dé ká ṣàlàyé ó sì ń tẹ̀síwájú ẹ má bá wa bọ̀. Tanker drivers issue nationwide strike notice over bad roads and others. Àwọn awakọ̀ àjàgbé elépo rọ̀bì wọ́n sọ pé àwọn ń pètèpèrò láti daṣẹ́ sílẹ̀ nítorí ojú pópó wa tí ò dáa. ṣe rí ojú pópó yẹn ò dáa rárá ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ yẹn nǹkan tí wọ́n sọ ni wípé àwọn ń gbèrò wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ gan lénìí ṣùgbọ́n nítorí pé wọ́n bá wọn sọ̀rọ̀ pé ìyàtọ̀ máa wà ni wọ́n ṣe wá sún síwájú wípé òkè àwọn tún sún síwájú díẹ̀ ṣùgbọ́n láti èní nǹkan tí wọ́n ń ṣe ni wọ́n pè ní work action work to rule action ṣẹ́rí work to rule action yẹn nǹkan tó wà fún ni wípé wọ́n á máa ṣiṣẹ́ kìí ṣe pé wọ́n ò ní ṣiṣẹ́ wọ́n á wọ aṣọ bíi dúdú tàbí aṣọ pupa èyí tó máa fi hàn pé inú wọn ò dùn sí iṣẹ́ tí wọ́n ń ṣe tàbí kọ́ já ewé kọ́ fi sára mọ́tò pé inú àwọn ò dùn sí iṣẹ́ táwọn ń ṣe nígbà tó jẹ́ pé táwọn bá gbé epo ọ̀nà ò dá lóòótọ́ tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àwọn mọ́tò yẹn àjàgbédẹ̀ ní mọ́tò alájàgbé tó gùn nígbà tí wọ́n bá gbé epo àwọn tó wà nínú mọ́tò gangan tó jẹ́ pé mọ́tò aládàáni tàbí mọ́tò tó ń gbé èrò ẹ̀rù máa bà wá nígbà tá a bá rí wọn lẹ́gbẹ̀ẹ́ nítorí pé ọ̀nà yẹn ò lọ gẹ́rẹ́gẹ́ ọ̀nà míì kò tó ní nígbà tí mọ́tò tó wá gbé epo tó tó yẹn
tí ó bá ń rìn tó já sínú kí ni ẹ̀rù máa bàyàn pé ó lè ṣubú. Tẹ́ bá wo àwọn ọ̀nà míì láìmọye ìgbà ló jẹ́ pé mọ́tò àjàgbé kì í ṣe mọ́tò elépo nìkan, àwọn mọ́tò àjàgbé tó ń gbé kọ̀ǹténà tó ń gbé gbogbo ẹ̀ ló máa ń ṣubú ní ọ̀nà yẹn. Ìyẹn làwọn fi wá wò pé yàtọ̀ sí pé àwọn lose àwọn ò tún fẹ́ ṣe àwọn ará ìlú léṣe lọ ṣe wá wò pé àwọn tiẹ̀ máa strike ni àwọn máa yanṣẹ́ lódì kò sí kò tẹ́ fẹ́ sọ. Ṣùgbọ́n nígbà tí ìjọba wá bẹ̀ wọ́n títí wọ́n ní ìyàtọ̀ máa wà àti ìmọ̀ ìyàtọ̀ tó fẹ́ wà wọ́n ṣàṣèlérí ni ìyẹn lọ́ fi wá sọ pé àwọn á ṣe work to rule work action lẹ́ẹ̀ni wọ́n ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀ni torí pé ẹ̀yin tẹ́ ẹ bá lọ sílé epo tẹ́ bá rí pé epo tí wọ́n náà ni mo fẹ́ sọ ẹ̀yin tẹ́ ń lọ sílé epo tàbí ẹ̀yin tẹ́ ń tepo ẹ má sọ pé torí pé àwọn ọlọ́kọ̀ epo àwọn alájàgbé wọ́n ti sọ pé àwọn fẹ́ yanṣẹ́ lódì epo tí wọ́n ó sì wà ní iye tí wọ́n ń tà lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni iye tí wọ́n tà náà ṣe ń tà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu wọn jáde kì í ṣe ọ̀rọ̀ pé ojú títì ojú pópó nìkan ò dáa. Ọ̀túnba Samuel Akànní Ọládìtì tó fi tó wa létí ó ní pé yàtọ̀ sí pé títì ò dáa ó ní pé àwọn tí wọ́n safety fún kí náà yẹn ń pè náà inflammable kìíní safety kìíní tó máa ń fà yìí ó ní ìjọba ò gbégbèsè láti rí i pé wọ́n kàn nípa fún gbogbo àwọn ọkọ̀ àjàgbé tó bá gbé epo yàtọ̀ sí yẹn tó dẹ̀ pé wọ́n tó ibi tó ti ń gba epo wọ́n ní àwọn oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ pé ẹ̀sùn mẹ́ta ìbéèrè mẹ́ta ìdáhùn mẹ́ta àbójútó mẹ́ta ni wọ́n fẹ́ látọ̀dọ̀ ìjọba ṣùgbọ́n èyí tó dàbí pé ó burú jù nù ẹ̀ ní ojú pópó tó fẹ́ kan aráàlú wọ́n ní pé ìrọ̀rùn oge ni ìrọ̀rùn ẹyẹ tí ojú títì bá dáa tójú pópó bá dáa kò sí pé kàn máa béèrè pé àwọn fẹ́ daṣẹ́lẹ̀ ojú pópó wa tún dáa lélẹ̀ mọ́tò àjàgbé tó ń gbé epo ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò ní kílẹ̀ tí ń pe kinní yìí safety kinní yẹn tó fi panápaná tó máa ń ààbò paná tó máa ń tẹ̀ sára kinní ààbò panápaná tó máa ń wà nínú mọ́tò. a ní ìjọba ò kàn nípa fún wọn láti rí i pé wọ́n ní àmọ́ báyìí fẹ́ pè lédè Yorùbá ni èyí tó léwu ni ní March ọdún yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ atótónu pẹ̀lú ìjọba tó ti ń gbé ìgbésẹ̀ yẹn ní ọjọ́ 17 oṣù kẹta ọdún yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìjọba dẹ̀ fún wọn ní mú dá wọn lójú ipò máa gbé ìgbésẹ̀ tó tọ́ ṣùgbọ́n látìgbà náà wọ́n gbé ìgbésẹ̀ nígbà tí wọ́n ti wọ́n kà nígbà tí wọ́n kà pé wọ́n fẹ́ ṣe strike wọ́n dárúkọ dé àyà mi kọ́ mi ẹ má dálẹ̀ lóṣù September ẹjọ́ do August tó bá dé October kò lè ṣẹlẹ̀ lọ́któbà tó bá di December kò ṣẹlẹ̀. ìyẹn ní abala yẹn ṣùgbọ́n àwọn àrọ̀ ìjọba ipe kan bá wa wá nǹkan ṣe sí tẹ́ bá ní òjò tó rọ̀ ní ọjọ́ Friday ní Ogun State ò ní títì àti Saturday Ogun State kò sí pópó tó dáa ṣùgbọ́n tẹ́ bá wo ti Ogun State kò ṣeé ṣe ní mi bá ní kí n ju fọ́nrán yẹn pé kẹ́yìn ara lè wò ní jọjú tàbá ń bọ̀ jọjú bóyá ẹ̀ ń jáde lọ sí ọ̀nà Ifọ̀ ni o àbẹ́ ń bọ̀ láti Ifọ̀ ni o tí bá dúró sínú omi yẹn kápẹ́tẹ́bí bíríìjì ó máa di ọrùn mi kì í ṣe àsọ ẹnu kápẹ́ ìyẹn ni mo tiẹ̀ tó mo rí àrídájú sátidé àtijọ́ Friday tí òjò tẹ bá rí bí àdúgbò ìṣẹ̀lẹ̀ èèyàn kan sọ ó ní kágbà pa ní ìjọba rárá wọn ní ojú ọ̀nà ìjọba ní ojú ọ̀nà yìí ṣùgbọ́n èmi wá mọ̀ nǹkan tójú ọ̀nà ìjọba ní ṣe pẹ̀lú nǹkan tí ó yẹ kí àwọn èèyàn gbé ìgbésẹ̀ láti ṣe kọ́lọ́ ràn wá lọ́wọ́ ìjọba tó wà lóde a mọ̀ pé ọwọ́ ipá kun yín àbọ̀wọ́ kun yín ni ṣùgbọ́n yìí náà lẹ gbé ìdá constitution wa mo ṣe ìlérí fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ olótìtọ́ àti olódodo kí Ọlọ́run kó ràn mí lọ́wọ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ jẹ́ ká tún lọ sí ti tó dà bẹ́ẹ̀ o ẹgbẹ́ òṣèlú tí ń kóra wọn jọ pọ̀ APC needs rugged captain to remain in power for the next 50 years. nǹkan tí wọ́n rò nìyẹn. Mọ́dù ló sọ bẹ́ẹ̀. wọ́n rò ní wọ́n rò ó torí pé àwọn náà bóyá lọ́kàn wọn ṣe mọ̀ pé èèyàn lọ àwọn náà gẹ́gẹ́ báwa náà ṣe jẹ́ èèyàn ẹlẹ́ran ara ẹ̀jẹ̀dẹ̀ ló ń rìn lára wọn àwọn náà rò pé bí ọ̀rọ̀ ìṣèlú yìí ṣe ń lọ yìí. tó ń dùn mọ́ wọn ní àbọ̀ ń ta àwọn àbòrò wọn. wọ́n ti ń wò pé ó dà yẹn pé agbára yẹn ti fẹ́ change ọwọ́ power fẹ́ change hand lọ ṣe wọ́n wá tún sọ kinní kan tí èmi ò láìkì rárá ẹ ṣe máa sọrú ọ̀rọ̀ yẹn
bàbá wa kí ló dé tẹ́ máa sọ wípé ohun àwọn bí mo ṣe ka ìròyìn yẹn lánàá ń bí mi nínú. ọmọ mi tẹ́ ń bá a lọ náà nìyẹn ẹ sọ àlàyé fẹ́ gbọ́. àwọn fẹ́ káwọn wà nínú agbára fún ọdún 20 ọdún 30 ọdún 50 ọdún kí ló dé. ànábì kan náà fi jọ ànábì kan náà fi jọ àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n lé tí wọ́n fi gbálẹ̀ gbá jáde àwọn náà sọ gbà náà lọ́hùn pé ẹgbẹ́ òṣèlú àwọn ó máa wà lórí àléfà káwọn ẹgbẹ́ ìtúkọ́ lọ sẹ́ńpẹ́ kọ́ lọ sùn. torí kí ni. ìpè wọn máa wà ń bẹ̀ pẹ́pẹ́pẹ́ àfìgbà tó dẹ̀ di pé pẹ́pẹ́pẹ́ wọn ò kọjá 16 years. ọlọ́run ọba aláwùrà bí ọba tó ní ipá àti agbára ọba kọ̀mátìkà lẹ́yìn adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn àṣòótọ́ tí ò ronú bí o rárá ọba mi títẹ́ òṣì ìjọ́tọ̀ náà bá pààrọ̀ tẹ́ ẹ̀ báyìí èèyàn máa sọ àwíṣẹ bẹ́ẹ̀ bí mo ṣe fẹ́ ni tí ò dẹ̀ ní yí padà ó nìkan ni ọba tí ò yí padà ọba títí láéláé àwọn ọ̀rọ̀ ni ṣùgbọ́n wọ́n ní wíwí ni tiwa ẹ lè sọ ìmọ̀tara ẹni nìkan ẹ lè sọ ṣùgbọ́n tọ́lọ́run ni pé àṣẹ ó wà lọ́wọ́ ẹ̀ ń gbà tó ọba wa ń sọ tẹ́ bá gbàgbọ́ ti gbà kan jẹ́ gómìnà rí ní ìpínlẹ̀ Borno nígbà kan tiẹ̀ wá sọ wọ́n ní gbogbo tó mọ̀rọ̀ ìjáde gan ojú pé ẹ ṣe àpé àwọn ẹgbẹ́ òṣèlú APC wọ́n fẹ́ ṣe congress tó máa ti yan chairman wọn national chairman so chairman gbogbo bíi àwọn tí wọ́n ń díje láti gba orí àga ẹyọ kan APC wọ́n tó mọ́kànlá nínú ẹgbẹ́ kan láti nínú ẹgbẹ́ kan èèyàn kan ní kádàrá máa ṣe lóore nù wọn ṣùgbọ́n gbogbo wọn náà tá a bá fẹ́ wò tó fi kan alága fìdíhẹ Adélé ìyẹn Buni tí wọ́n tó gba tán ní kó jókòó sórí àga nígbà tí bàbá wa dá ọ̀ṣẹ́mọlẹ̀ tó sún nígbà tí awuye wàhálà tó ń jáde lọ́tún lọ́sì tó sún ní Buni bọ́ síbẹ̀ ṣùgbọ́n òun gan nífẹ̀ẹ́ láti lọ ṣe tàbá bí gómìnà ẹ tó jẹ gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà bíi 5 ló ní ìfẹ́ láti bọ́ sórí àga náà èmi wá ń wò pé kí nìkan tó fà tó gbọ́n fi wá di oní èmi náà gbọ́dọ̀ bọ́ síbẹ̀ náà gbọ́dọ̀ bọ́ síbẹ̀ tàbádẹ̀ tó fẹ́ wo qualification wo la fẹ́ wò nù wọn. ọ̀dà náà èmi rò pé ààrẹ dípò ààrẹ ni mo rò pé ọdún ẹ rẹ̀ pé èmi rẹ̀ kì í ṣe pé bẹ́ẹ̀ dùn náà ṣùgbọ́n mo ń wò pé ipò ọlá ipò agbára torí gbà tí INEC máa sọ ìyẹn alága àwọn kan tó náà lè kúrò mẹ́kan tó fẹ́ lómi sí INEC ti fi òǹtẹ̀tẹ̀ wípé ẹni tí chairman bá present orúkọ ẹ̀ wípé òun ní fúlàgbé ara wọn òun ní ló máa ṣojú ẹgbẹ́ àwọn òun ní àwọn máa gbà wọlé nítorí tí wọ́n sí pé tó bá ti di chairman ìdá national chairman o àbí zonal chairman o àbí state chairman o ẹni tó bá ti fi orúkọ wọn ṣọwọ́ sí lóòótọ́ òun gan ti di alágbára gómìnà gan àmọ̀ṣègbọ́n tá a bá wò náà àwọn gómìnà wa ní governors forum wọ́n ní agbára débi pé tán bá láwọn ò fẹ́ chairman kan lórí àga wọ́n lè gbọ́n dìde kí sí tó fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n ti sọ́nà 50 years ọlọ́run lè gbà fún wọn ṣùgbọ́n ẹ má gbàgbé pé aráàlú kérora gẹ́gẹ́ bó ti sọ ó lẹ́ni tí ó máa jẹ alága àwọn báyìí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ìkì ṣe má gbàgbé wọ́n ní pé fòrìgbọ̀n sílẹ̀kùn ṣùgbọ́n wá tún fi kún pé pẹ̀lú ọgbọ́n orí òun àti ipa tó ń ti kó nínú ẹgbẹ́ òṣèlú àti ìtàn tó ń ti mọ̀ ní ọ̀rọ̀ òṣèlú pàápàá jùlọ APC wípé ó dá lójú pé òun lè sọ ó wá sọ kinní kan ní gbogbo àwọn tó wà ní ipò ní ìpínlẹ̀ Borno lónìí yìí wípé nípasẹ̀ tó lọ́pọ̀lọpọ̀ wọn fi débẹ̀ nítorí wọn pé jagabana Borno làwọn náà aṣíwájú Borno ọ̀làwọn náà èèyàn kan ló wá yọ kúrò ó wá ní pé yàtọ̀ sí Professor Zulum tí ó jẹ́ pé academia ni òun nìkan ni ṣùgbọ́n òun ìfútó létí ipé òun nífẹ̀ẹ́ ó lóun ti tó lè ṣe kó n tó bọ́ síta ẹ jẹ́ ká máa wò ó tí kádàrá bá ṣe wọ́n lóore ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá bọ́ síbẹ̀ àdúrà wa ni pé ìbò 2023 hey God is in control ẹ jẹ́ ká takọ̀ sọ́ lọ sí ilẹ̀ Anambra ohun tó bá wí nǹkan ẹ wí ohun tó bá wí nǹkan ẹ sọ ẹni lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní pé Anambra bọ́mọ mi ṣe máa ń kú rejoice mi ní Anambra 2021 Soludo others shun debate as 5 candidates reel out manifestos
ó ti ń wọ́pọ̀ jù láàrin àwọn tó ń lọ díje dìbò pé tí wọ́n bá ní debate wà fún wọn ẹ jẹ́ ká gbọ́n tẹ́ fẹ́ sọ gẹ́gẹ́ bí ìwọ a mọ̀ pé ẹgbẹ́ lè ní manifesto ìwọ gangan fúnra rẹ̀ ọ̀nà wo ló fẹ́ gbà láti ṣe ó ti wọ́pọ̀ àtàrẹ o àti gómìnà o àti local government chairman even councillor àwọn tí ń pè fún councillor ṣáàtì ẹ̀ ní ẹ jẹ́ fìyẹn lọ́rọ̀ ọjọ́ mi ni wọ́n ní yọjú. ìdí ṣé rí èmi ò mọ ìjọba tá à ń ṣe ní Nàìjíríà a sọ wípé democracy ìjọba àwa ara wa àbí government of the people for the people by the people for the people bó ní fi ti di government èmi ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ni nǹkan tí ò ń jẹ ṣé ní tó bá yẹ pé wọ́n lẹ́tọ̀ọ́ láti béèrè lọ́wọ́ mi tó bá yẹ pé wọ́n really fẹ́ ṣe bí democracy ni wọ́n máa dá àwọn aráàlú lóhùn wọ́n á lọ àgbọ́ tẹ́ bá rí pé ní ìgbà kan tí democracy kọ́kọ́ bẹ̀rẹ̀ a máa jókòó tí a fẹ́ gbọ́ debate wọn nísìnyí àwa gan ò ní interest nínú debate wọn láti gbàtà tẹ̀ ti bọ́ sí 1999 bẹ́ẹ̀ni bóyá fourth republic lẹ́wà nísìnyí nǹkan tí wọ́n ń ṣe ni wípé agbára ni wọ́n ń lò ìbò count mọ́ tàbá ní pé ká wọ́n èmi ò sọ pé bò count ká sọ pé bò count ká sọ pé wọ́n fi kún ọ̀làyíká ní sọ̀rọ̀ sórí èmi ò sọ pé bò count tó mọ̀ ni pé ẹgbẹ́ òṣèlú tó bá popular jù ló máa ń gbégbá orókè ó wá rígi o kí ni jẹ́ ADC ò win ní presidential election wọn popular ni ẹgbẹ́ òṣèlú tó bá popular àbá àfikún nọ́mbà àbá àfikún nọ́mbà ó popular náà ni àbá ìyẹn ò kàn wá ṣùgbọ́n tá à ń béèrè fún ni pé kí ni ìdí ẹ̀ tẹ̀yẹ́ ká béèrè lọ́wọ́ wọn kí ni ìdí ẹ̀ tẹ̀yẹ́ pé tá bá pe debate àríyànjiyàn láàrin ara àwọn tí wọ́n fẹ́ díje dupò lọ sí orí àléfà láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ 1999 tá a ti padà sí democracy wọ́n ń lọ síbẹ̀ bàbá Ọbásanjọ́ àtẹ́ndì Olúfọláyè fúnra ẹ̀ ló dárojọ́ ní 1993 Abiola was on the ó wà lórí ìjókòó ó grant debate yẹn ó lọ ẹgbẹ́ NRC kí ló ń kọ kejì ẹ̀ náà tó fà bí kí ló ń jẹ kó wá Abiola nìkan ló dárojọ́ fò bàbá Ọbásanjọ́ gbà tí wọn náà wọ́n wá ètò ṣe kọjá náà yàrá àdúrà kò lọ ètò ṣe kọjá yẹn náà wọn ò ní lọ ní ìtawà lọ́wọ́lọ́wọ́ báyìí náà bákan náà ni. nígbà tó ọ̀nà ọ̀rọ̀ báwọn aráàlú sọ kí ló fẹ́ máa gbé ìsàkókò wọn fún. tá a bá ti pe dìbéètì fún wọn gbogbo àwọn obìnrin ni wàhálà wà lórí ètò wọn sọ gbogbo àwọn obìnrin ẹ jẹ́ ká fi òǹtẹ́lù báyìí pé ẹni tó bá ti pè pé kó wá ṣe àpérò Kaftan TV Yorùbá Ká Sálàyé àwọn náà ṣe máa pe àpérò ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ láti ibì kan pé tó bá ti fẹ́ díje dipò nígbà election tó ń bọ̀ àwa náà máa pe debate fún wọn kí wọ́n wá ṣe nígbà tí wọ́n pè wọ́n pé kán wá àwọn kí náà tẹ̀ pera wọn náà o àwọn ẹgbẹ́ kan ní ilẹ̀ Igbo ní ọ̀dọ̀ wọn náà ẹ̀tọ́ pera wọn ní K3 Unity Forum wọ́n kòlábò pẹ̀lú Arise Television ipe káwọn ará bíi kí wọ́n wá ó yanilẹ́nu ipe ẹni tó ń gbìyànjú tó ń pètèpèrò láti lọ sí ilé ìjọba Agu Awka State ní Anambra State ìyẹn láti ẹgbẹ́ òṣèlú All Progressive Grand Alliance APGA ìyẹn bàbá wa àti APGA yẹn ní Soludo àti kí lorúkọ ẹ̀ náà APC ìyẹn Andy Uba gbogbo ẹdùnà Uba pọ̀ ní Anambra o. bí ọlá olúwa ṣe pọ̀ lẹ́kọ̀ọ́ náà ni bẹ́ẹ̀ ni. àbí ló ṣe pọ̀ ńlọrin. abọ́lá lọ́mí. bó ṣe pọ̀ ńlọrin bẹ́ẹ̀ náà ni gbogbo náà kùnà látọ̀ ṣùgbọ́n àwọn kan tó jẹ́ pé wọ́n ní nǹkan tó fẹ́ sọ faraàlú èmi bẹ́ẹ̀ ni pé wọ́n tó bá ti farahàn níbi dìbéètì ló yẹ ká máa dìbò fún kákúfẹ̀ kan yọ APGA kúrò àti APC tó tán forúkọ wọn ṣọwọ́ ipò náà fẹ́ ṣe agbátẹrù fún ẹgbẹ́ wọn ṣùgbọ́n torí pé wọ́n kùnà láti farahàn kò yẹ ká dìbò fún wọn àbí ó yẹ ká ṣòfin tó máa ní pé ẹnikẹ́ni tí ò bá ti lọ tí ò bá ti yọjú ó ti automatically yọ rẹ̀ ó ti yọ rẹ̀ àrídìbò fún Professor Charles Soludo of All Progressive Grand Alliance ní APGA and Senator Andy Uba of All Progressive Congress ní ọjọ́ Friday lálẹ́ àwọn oníròyìn ọ̀nà sean lọ́ní sean bára yín dà sàn kí lẹ́gbẹ́ bá mi sọ aráyé tí ṣùgbọ́n kì í ṣe pé ọyọ́ ṣe bẹ́ẹ̀ ọkàn yẹra ni nígbà tán ní tọ́fẹ́ sọ ẹ jáde ilé agbára tá a bá padà dé Ká Sálàyé ṣì ń tẹ̀síwájú ẹ máa bá wa bọ̀.
àwọn bàbá wa mọ́nimọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ká ṣàlàyé ní gbogbo tí ẹ ti ń wò wá. ẹ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba nítorí pé ní ọjọ́ ajé ni àlejò mi ti wà níkàlẹ̀ pẹ̀lú mi nílé agodo gẹ́gẹ́ mo yẹ sọ mo ní pé oní ọmọ anígbọ́ngbọ́n nú adákàkọ́ fi ọ̀rọ̀ ti ẹ̀sìn ká fi wọlé sórí ètò ká ṣàlàyé tọjọ́ tòní. kí ni ìta sọ pé ẹ̀sìn la fẹ́ fi wọlé tẹ́bà gbàgbé a ti bẹ̀rẹ̀ sí ń ṣe atótónu lórí ọ̀rọ̀ 2023 ohun tá a fẹ́ pẹ̀kẹ́lù ní abala tí ó lágbára jù níbẹ̀ ó dá lórí ọ̀rọ̀ 2023 àwa ní kakọ́ wò ọ̀nà wo ni ẹ̀sìn ipa wo ni ẹ̀sìn tó kó láwùjọ nínú ètò òṣèlú wa pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. bàbá mi wà ní agbodò pẹ̀lú mi àwọn náà ní olùṣọ́àgùntàn ni wọ́n ẹ̀yẹ kì í sọ bẹ́ẹ̀ wọ́n jẹ́ wọ́n tó fún wọn ní wòlíì tọ́rọ máa ní ojú láti sọ tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la. àwọn ni J.A. Adebisi bàbá ẹ bá wa kí ara lé. ẹ káàsán ògbó ara lé. ṣẹ̀rí pé jẹ́ntù ni wọ́n kó wá lọ́pọ̀ ni ọ̀rọ̀ ẹ bá wa jù sáwọn ara lé torí wọ́n fẹ́ gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ ipa tí ẹ̀sìn kó nínú òṣèlú ní Nàìjíríà. ẹ ṣé olóòtú. ipa tí ẹ̀sìn kó ní orílẹ̀-èdè Nàìjíríà nípa ọ̀rọ̀ òṣèlú. ẹ̀sìn jẹ́ nǹkan pàtàkì ní ọ̀rọ̀ òṣèlú nílẹ̀ Nàìjíríà. tá a bá wò Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tó ní èèyàn tó pọ̀ jù ní ilẹ̀ adúláwọ̀ and nílẹ̀ Nàìjíríà àwọn ẹ̀sìn mẹ́ta ló wà pé ó gbégbá orókè jù tá a mọ̀ jù: ẹ̀sìn Kristẹni, ti Islam àti ti ìṣẹ̀ǹbáyé àbáláyé African traditional religion. Lábẹ́rẹ̀ gbogbo àwọn tí ó fẹ́ kópa nínú ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà gbogbo wọn wá sọ pé àwọn wà ní ẹ̀sìn kan tàbí òmíràn. bó jẹ́ pé tẹ́lẹ̀ kẹta wọn fi bẹ́ẹ̀ sọ pé àwọn wà ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ìdí náà síbẹ̀ ni wípé wọ́n mọ̀ pé tí wọ́n bá sọ báyẹn wọn ò ní rí ìbò lọ́tọ̀dọ̀ àwọn aráàlú tó máa gbé wọn wọlé. wọ́n ti pèrò láti lù wá ní jìbìtì tá bá wọlé kó tó ti kọ́ débẹ̀. ẹni tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹni tó lọ́pọ̀ wà ní Kìrìsìtẹ́nì tó bá dìbò wọlé tán nǹkan tó máa ṣe ó máa yàtọ̀ sí nǹkan tí arúgbó máa ṣe tàbí nǹkan tó sọ fún àwọn aráàlú wípé ó máa ṣe. bẹ́ẹ̀ ni tó jẹ́ ti Islam náà àwọn tó jẹ́ mùsùlùmí àti àwọn alẹ́sìn àbáláyé nǹkan tó máa sọ fún aráàlú ó máa yàtọ̀ sí nǹkan tó máa ṣe bàtí wọ́n bá dé ilé agbára tán. bàbá yẹ ká wò báyìí ọ̀rọ̀ ti ń lọ nígboro pé nígbà kan pé ó dàbí pé n ta fi ń búra tó bá jẹ́ lẹ́sìn mùsùlùmí ni níjọ́ tó bá fẹ́ ṣèbúra fún pé wọlé àìlú nǹkan fún ní Quran tó bá jẹ́ ti kìrìsìtánì kan fún ní Bible ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ yìí. àwọn méjèèjì tó bá ní ipò tó ní nọ́mbà tó péye jù ní orílẹ̀-èdè Nàìjíríà aláṣàrípọ̀ ní pọ́npọ́ jù. nígbà tó ti pé ọ̀rọ̀ ti di pé tán bá débẹ̀ tán bá búra tọ̀tọ̀ ní tán máa ń ṣe àwọn kan wá ní kán má lò yẹn fún wọn mọ́ ipe ńgbà tó ti jẹ́ pé African traditional religion ó wà pé kán máa kú lò bí ìbọn bí irin bí nǹkan ǹjẹ́ gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe jẹ́ adarí ẹ̀sìn mo mọ̀ pé ẹ̀kọ́ bá ǹjẹ́ káfẹ́ kan tẹ̀lé lánàá yìí nígbà tó jẹ́ pé àwọn tán kú jẹ́ ọmọlẹ́yìn yín tán jẹ́ àgùntàn yín ọ̀tọ̀ ní tán ṣe tán bá débẹ̀ ǹjẹ́ ẹ lè faramọ́ gẹ́gẹ́ bí àṣà wa lóde Nàìjíríà ilẹ̀ adúláwọ̀. mi ò ní faramọ́ ní tí mo rò pé ó ṣẹlẹ̀ ni wípé àwọn tó jẹ́ bíi adarí ẹ̀sìn ipa gan tí àwa gan ń kó ó kù díẹ̀ káàtó àfi yí àwọn tó ń tẹ̀lé wa àwọn àgùntàn wa dáradára nítorí pé tí a bá fi yé wọn kí ni essence of religion essence of ẹ̀sìn gan tá à ń ṣe kí ni nǹkan tó sọ nípa ẹ̀ ó sọ nípa ìfẹ́ kò sí ẹ̀sìn kan tó sọ wípé ká kórìíra ara wa
kò sí ẹ̀sìn kan sọ wípé ká máa gbé àdá ká máa gbé ìbọn ká máa para wa ṣùgbọ́n tá a bá débẹ̀ tán ọ̀tọ̀ nìkan tá a máa ṣe kò dẹ̀ sí ẹ̀sìn kan sọ wípé ókè o ká má jọ gbé ní àlàáfíà papọ̀ ìbágbépọ̀ bẹ́ẹ̀ ni harmonious living àti ká wà ní àlàáfíà ibi tí àlàáfíà bá wà tífẹ̀ bá wà màá gbọ́ tiẹ̀ ìwọ náà gbọ́ tèmi á jẹ́ kí ìdàgbàsókè tó yẹ kó wà ní àárín ìlú inú àwọn èèyàn ó dùn á rí i pé ayé ìrọ̀rùn ní gbogbo wa àwọn aráàlú la máa gbé so tí àwa tá a jẹ́ adarí ẹ̀sìn tí a bá lè ṣe pé ká fi tó àwọn àgùntàn wa wípé ókè o tó o bá ní àǹfààní láti pé o fẹ́ di gómìnà o fẹ́ di ààrẹ o fẹ́ di àwọn tó ń ṣòfin sẹ́nétọ̀ ní ẹ̀yà bí honorable bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká mọ̀ yìí pé ọlọ́run ló yàn wá síbẹ̀ a dẹ̀ gbọ́dọ̀ ṣe ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ àwọn ènìyàn tó yàn wá síbẹ̀. ẹ jẹ́ ká gbọ́ ọ lẹ́bàá wọn ní ká wí ni ká wí fún ni ká gbọ́ wọn ní ìyá ọmọ ènìyàn ní tó ń pè ní ọmọlúwàbí ní èdè ti Yorùbá èdè abínibí ó ní pé ká ṣe nǹkan tó tọ́ ká nífẹ̀ẹ́ aráàlú ṣùgbọ́n àwọn tó wà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn bámúbámú ni mo yó ebi ọmọ pé bí ń pọmọ ẹnìkan kan o ṣùgbọ́n jẹ́ ká gba bíbá ìwọlé kẹ̀rí pẹ̀lú ìlànà tẹ̀ là sílẹ̀ wọ́n ní àwọn ọmọ kan wà tó yẹ pé àbí wọn kọ́ wọn ṣùgbọ́n wọn gbọ́ ǹjẹ́ a lè sọ pé pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń tẹ̀lé àwọn adarí ẹ̀sìn tó ń lọ ṣe nǹkan mìíràn tó wù wọ́n wà ní a lè pè wọ́n ní ọmọ tá a bí tá a kọ́ tí ò gbọ́ pẹ̀lú ìwà tọ́pọ̀lọpọ̀ wọn wù. bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ lẹ́ẹ̀kan mo sọ wípé àwa adarí ẹ̀sìn iṣẹ́ pọ̀lọ́ wa tá láti ṣe àwọn olóyìnbó wọ́n sọ kinní kan yìí pé there is something we call religious dialogue reader dialogue yóò máa fún àwa ní àǹfààní ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn mùsùlùmí àti àwọn tó bá tó kù kájọ wà ní ìjó papọ̀ ká kọ́ bá a ṣe àwọn tó ń tẹ̀lé wa lẹ́yìn àwọn àgùntàn wa ká fi yé wọn the essence of religion kì í ṣe pé ká máa bára wa jà ìfẹ́ ni gbogbo ẹ̀sìn ó dálé lórí. ẹ̀sìn la máa ṣe àníṣẹ̀sìn ẹ jẹ́ ká wò báyìí bàbá ẹ ní pé yẹ kan fi tó wọn létí ṣùgbọ́n kinní kan wà wọ́n ní he that play the pipes dictate the tones àbí ọ̀nà pàrọ̀rán tí bá dẹ̀ kọ́ mọ́lẹ́ pọ́ọ́pọ́ọ́ ẹ tó bá dẹ̀ tún lùlù náà kẹ̀rẹ́ onílù ló mọ nǹkan tó ń sọ lórí ètò mi ò gbọ́ lórí sí nígbà tí ọmọ ìjọ yín tó jẹ́ pé ìdámẹ́wàá ẹ̀ ló ga jù ìdámẹ́wàá tiẹ̀ o àbí sàkáàtẹ̀ o tó bá ti ń san báyìí tí bàbá bá fẹ́ ṣe kí náà pè náà wòlímà fún wọn ní ilé kéwu ẹ̀ tó bá lò ní di 1 million ọmọ ìjọ ẹ̀ ló máa gbé 5 million sílẹ̀ tó bá ṣe ilé ìjọsìn náà ni a fẹ́ ra mọ́tò kan táwọn fi kó ọmọ ìjọ tàbí ìdámẹ́wàá envelope tiẹ̀ ló ga jù ǹjẹ́ ńgbà tí ẹ bẹ̀rẹ̀ ibi tí owó ì ti wá tẹ̀lé mọ̀ pé ilé ìgbìmọ̀ aṣòfin ló wà ó ní ìlérí tó ṣe fáráàlú àbí gómìnà ni tẹ́ẹ̀dẹ̀ béèrè tó dẹ̀ ń kó wá tẹ́yìn náà sì ń gbà táwọn náà sì ń gbà ǹjẹ́ ẹ lè ní ẹnu láti bá wọn sọ̀rọ̀. ìdí nìyẹn tí mo fi sọ wípé lóòótọ́ oríṣiríṣi ẹ̀sìn ló wà and oríṣiríṣi ilé ìjọsìn ló wà aláti mọ ìdí tàbí Ọlọ́run pè wá ká fi ti òṣèlú sílẹ̀ gan báyìí. wọ́n ní ká fi tòṣèlú sílẹ̀ o ojúṣe ẹ̀sìn nínú òṣèlú àwọn ní ká yọ òṣèlú sílẹ̀ kákọ́ túnra wa sí náà. bẹ́ẹ̀ni ká sọ nípa ẹ̀sìn ìwọ tó ní pé Ọlọ́run pè ọ́ kí ni Ọlọ́run pè ẹ́ fún Ọlọ́run ló pè ẹ́ ní àbí àpò ẹ ló pè ẹ́ àbínú ẹ gan ló pè ẹ́ ìgbà míì tẹ́ bá lọ sí àwọn ìjọ míì mi ò wá síbi láti wá kọ̀ndẹ̀mù ìjọ kankan àsọyé ni káṣàlàyé la pè é. tẹ́ bá lọ sí àwọn ìjọ míì ẹ rí i pé nǹkan tí wọ́n ń ṣe ó yàtọ̀ sí ìlànà tí Ọlọ́run là sílẹ̀ fún wọn. bí àpẹẹrẹ. bí ẹni sọ ń sìn yìí ọmọ ìjọ tó ń gbé owó sílẹ̀ ẹ dẹ̀ mọ̀ yìí pé aṣojú kan ni ọ̀nà tó fi ń rí owó kì í ṣe ọ̀nà tó yẹ kó fi máa rí owó ìwọ tó lè jẹ́ adarí ẹ̀sìn ó dẹ̀ ń gbé owó yẹn sílẹ̀ ó dẹ̀ lè pé ibo ló ti rí eléyìí iṣẹ́ tó ń ṣe mọ̀ pé kò lè gbé ilé wọlé fún ọ báwo ló ṣe jẹ́. ó dà bẹ́ẹ̀ ǹjẹ́ a nírú àwọn adarí bẹ́ẹ̀ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. wọ́n wà wọn ò kàn pọ̀ ní. pọ̀ ní ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ wòlíì Elijah tó ní Olúwa ó dẹ̀ rí mi o kò sọ̀rọ̀ dákàdákà ọlọ́ni gbẹ́ni ọ̀sán ẹmọye wòlíì tó wà lábẹ́ pamọ́ tó mi
ìyẹn ká fi yẹn lẹ́bẹ̀ẹ́ náà bàbá ẹ jẹ́ ká wá lọ báyìí nígbà tọ́rọ̀ ti wá rí báyìí ètò òṣèlú ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá wo àwọn kan sọ pé ẹ jẹ́ kí n sọ wọ́n ní àwọn mùsùlùmí ló pọ̀ ní ètò ìṣèjọba ǹjẹ́ wọ́n di àdérí kanú òfin orílẹ̀-èdè nàìjíríà pé mùsùlùmí nìkan ni kó mọ́ lọ sí ibi ipò aṣojú àwọn kìrìsìtẹ́nì wọ́n lẹ́ni tó bá darapọ̀ mọ́ òṣèlú pé ó ń lọ ṣàwo ni ǹjẹ́ kí ni ìgbàgbọ́ yín lórí eléyìí káfíkásẹ̀ abala yìí lẹ̀ pé kí kìrìsìtẹ́nì kó má darapọ̀ mọ́ ẹgbẹ́ olóṣèlú. bíbélì ò takò pé kí kìrìsìtẹ́nì má darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ olóṣèlú. ṣé ẹ ti gbọ́ ṣé ń gbọ́ ẹ bá a sọ fún wọn kó gbọ́. tí ó kàn ṣẹlẹ̀ ni wípé tí ká tó sọ pé a fẹ́ ṣe òṣèlú ìkíní sáà ní ìfẹ́ aráàlú lọ́kàn. ìkíní ìfẹ́. ìkejì ṣé ọlọ́run darí ẹ pé kó lọ síbẹ̀. ó di mẹ́ta ó di méjì. nǹkan méjì yẹn ó ní ó ṣe kókó. ìwọ tó nífẹ̀ẹ́ aráàlú lọ́tọ́ pé o mọ̀ yìí pé torí tara ẹ ló fi ń lọ síbẹ̀. tó bá débẹ̀ tán ò ní ṣèfẹ́ aráàlú yẹn. ó tán. tí ọlọ́run bá dẹ̀ pè ẹ́ ipe lọ tó gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì kó tó gbé iṣẹ́ kan o láti fi gbé tọ́lọ́run lọ́nà àdúrà. ìtọ́ni ló ṣe kókó. ìtọ́ni ó ṣe kókó ṣé kí n lọ àbí kí n má lọ. nítorí pé òun ló máa tọ́ ẹ sọ́nà tó bá débẹ̀ tán. tí ọlọ́run bá darí ẹ tó dẹ̀ ní ìfẹ́ aráàlú lọ́kàn kò sí ẹ̀sìn níbẹ̀ tí kìrìsìtẹ́nì tó máa lọ sínú òṣèlú. bọ̀ tí ìfẹ́ ènìyàn àwọn aráàlú ò bá sí lọ́kẹ́ tọ́nà bá dẹ̀ darí ẹ yẹn mi pé òun lọ nípa tara ẹ ó lè sọ pé kìrìsìtẹ́nì ni mí àwọn ètò wà lẹ́yìn mi ó pọ̀ tara ẹ ló ń bá lọ. bàbá wa wọ́n ní pé àlẹ́ torí àwíjàre kí tó tán lẹ́nu wọ́n ló pọ̀ níkùn ṣùgbọ́n òun fọ fún kò jẹ́ ká lè sọ jù báyìí lọ bàbá wa a dúpẹ́ púpọ̀ pé a pè yín tí ẹ jẹ́ wa ó dà pé ọjọ́ mi ta bá pè ọ̀rọ̀ ẹ̀sìn nínú òṣèlú 2023 ń súnmọ́ tòsí a lè máa kàn sí i lóòrèkóòrè torí nìkan kan tẹ́ ti fàjáde ń sìn ìfẹ́ àti ìtọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run ó fàjáde yára lé wọ́n ní pé ẹbí yín àbúrò yín ẹ̀gbọ́n yín tó bá fẹ́ díje lọ sí ipò ìjọba kẹ́bìrì lọ́wọ́ ẹ̀ wọ́n ní kí wọ́n sọ bẹ́ẹ̀ o èmi kàn ní torí nǹkan tí mo mú jáde wípé ìkíní ṣó nífẹ̀ẹ́ aráàlú nínú ìkejì ni pé ṣé Ọlọ́run pé ká má ṣe bí èèyàn wà kan tó ní pé Ọlọ́run ló sọ fún òun pé kò ń kúrò ní ẹgbẹ́ òṣèlú tó ń wà kò ń lọ sínú ẹgbẹ́ òṣèlú tó wà ń sìn nítorí wọ́n sọ ẹgbẹ́ òṣèlú tó ti ju òkúta lù tó ti ju ọ̀bẹ lù tó ti depo sí lára tó depo sí lára ó ní Ọlọ́run ní kò ń padà lọ síbẹ̀ ó lè ṣe pé Ọlọ́run ti gbé ọṣẹ àti omi lé lọ́wọ́ pé kó lọ fi fọ ẹgbẹ́ òṣèlú yìí kó lè di mímọ́ bàbá lẹ́ẹ̀kan sí akin ẹkùn látàárọ̀ àjíǹde ara máa jẹ́ a máa rí yín bá adélébáre àrìnàkórè àkòyà ibi ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tẹ́ni sí wa lórí ètò Kaftan TV àdéjọba báyìí lọ ní abala tí a wà yìí ẹ jẹ́ kárí rẹ̀ agbára tá a bá padà dé èmi pẹ̀lú àlejò wa mí là máa kọ́ wọ́ọ́rìn wọlé ẹ máa bá a bọ̀. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni o àti bọ́ sí abala ètò gbẹ̀yìn ní ti ká ṣàlàyé tọjọ́ ajé tọjọ́ tòní àlejò mi wà ní agodo pẹ̀lú mi gẹ́gẹ́ bí mo ti sọ mo ní tí n bá máa padà dé ibi pẹ̀lú ọ̀kan gbòógì ògúnnágbòǹgbò tó ń dátọ́ lẹ́nu ìgbín nípa ti ọ̀rọ̀ olóṣèlú comrade ni wọ́n honourable ni wọ́n kò sí nǹkan tí ẹ fẹ́ bèrè nípa ọ̀rọ̀ òṣèlú tí wọ́n ní bá wa sọ nípa pàápàá jùlọ nípa tàbí rí i pé ọ̀rọ̀ ètò òbò ó ti ń súnmọ́ tòsí ìyẹn general election 2023 oríṣiríṣi ẹgbẹ́ ló ti ń dìde láti ṣàtìlẹ́yìn fún ẹnì kọ̀ọ̀kan tí wọ́n bá fẹ́ ṣùgbọ́n ìyẹn kọ́ níbi tí à ń lọ lónìí òun kọ́ nìyẹn ohun tí a fẹ́ pẹ̀kẹ́lù lórí ètò lénìí ó dá lórí kíni tí ó bá di ọdún 2023
irú ààrẹ wo ló yẹ kí ọmọ Nàìjíríà ó fojú sùn 2023? What type of president should Nigerians be looking out for? Ìyẹn la fẹ́ sọ ní abala ilé yìí. Ẹ jẹ́ kí n kúfẹ̀ kan fojú àlejò mi hàn. Àwọn náà ni Comrade Oluwakemi Otitoloju. Ẹ fọkàn yín balẹ̀, òtítọ́ pọ́nbélé ni wọ́n máa sọ lórí ètò lónìí. Bàbá ẹ bá wa kí ara lé. Ẹ ṣé gan atọ́kùn. Ẹ káàsán ẹ kú dé àsìkò yìí o. Ṣé ti rí? Comrade ni wọ́n yẹra fún wọlé lónìí. Ẹ ṣe farabalẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ rí i pé n tó fẹ́ sọ ó ní kókó ó ṣe pàtàkì. Ẹ jẹ́ nǹkan sáré ran àwọn létí eléyìí. Kaftan TV Yorùbá wà lórí Facebook, ẹ lọ fẹ́ràn wa tẹ̀lé wa, àwa náà fẹ́ràn yín torí ìgbádùn yín òun ló jẹ wá lógún. Ẹ lè bá a pàdé lórí Instagram, YouTube wa Kaftan TV #Sálàyé. Gbogbo àwọn ètò wa lọ́lọ́kùn òjọ̀kan òun ló wà níbẹ̀. Tẹ́ bá fẹ́ tẹ̀lé mi náà ìyẹn Bakare Adejoke Julian, ẹ lọ sórí Instagram bí mo ṣe tó nìyẹn. Lórí Facebook ìyẹn ni Bakare Julian Adejoke, mo kàn gbórúkọ yẹn síra wọn. Bẹ́ẹ̀ ni ìbéèrè tẹ́ bá ní ohun tẹ́ fẹ́ bá wa sọ bóyá náà fẹ́ fara hàn lórí ètò ni ẹ jọ̀wọ́ ẹ fi ṣọwọ́ síbẹ̀ lọ́gán báyìí la máa dá yín lóhùn. Ìyẹn ní títí abala ìyẹn dẹ̀ má gbàgbé ẹ̀bùn wa tó ń lọ ní ti Nàìjíríà at 61. Ìbéèrè wa má gbàgbé ẹ jẹ́ kí n tún pè é sí létí lẹ́ẹ̀kan sí i kẹ́sì máa fi ìdáhùn yín ṣọwọ́ sí orí ẹ̀rọ alágbèéká tí mo máa pè. A ní pé kẹ́dárúkọ méjì péré nínú àwọn tó kọ́kọ́ dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn méjì péré tó dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ ìjọba àwarawa ní ìgbà àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí ìdáhùn yín kó máa lọ sí orí ẹ̀rọ alágbèéká yìí 0907 9419272 0907 9419272. Bàbá lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. Ẹ jẹ́ ká gbà wọlé báyìí gẹ́gẹ́ bí ipò tẹ́ wà. Irú ààrẹ wo pẹ̀lú nǹkan tí ojú wa ti rí lórílẹ̀‐èdè Nàìjíríà ló yẹ kí ọmọ Nàìjíríà kan fojú sùn báyìí ní ọdún 2023? Ẹ ṣé atọ́kùn. Nínú ní díẹ̀ nínú nǹkan tí èmi lè rí àrífẹ́nu bá ẹ bá a sọ̀rọ̀ sókè. Nínú nǹkan tí mo lè fẹ́nu bá díẹ̀ nínú nǹkan tí ó ṣẹlẹ̀ torí àlásìkò ni pé ó ti dé àsìkò tó yẹ pé ẹni tí ó ní agbára a lè sọ pé bóyá tó bá jẹ́ lọ́rọ̀ lóyìnbó a jẹ́ bí dean of faculty. Àwọn náà lè ṣe ẹni tó yẹ pé because ó ti dojúrú débi pé ẹni tó mọ̀ tó nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ló lè ṣe. Yẹn náà ní Yorùbá wa ní àgbà ló tó rò lọ. Ẹ̀kẹ́nẹ́ kan ló tó rin eyín fọn erin fọn. Bẹ́ẹ̀ni tá bá wò dáadáa nínú gbogbo àwọn tí oníkálukú yìí ń sọ pé à ń jáde à ń níbẹ̀ à ń wò lọ́tún lósì, àwa kàn rí lọ́dọ̀ tiwa ló jẹ́ ká dárú ẹgbẹ́ yẹn lẹ̀ pé ta ló lè takú nǹkan tó ń ṣẹlẹ̀ gangan báyìí ń sin tó tá bá wò á rí pé ó ti kọjá nǹkan tó yẹ pé èèyàn lè sọ pé ìlú la wà wọ́n sìn. Àwa ibẹ̀ náà làwa wà pé nísìn pé àwa rí pé even president tàbí tó wà lórílẹ̀‐èdè vice president Ọjọ́síbájò, Àrẹ́gbẹ́, Fáṣọlá, gbogbo ẹni tó ti ṣe nǹkan ribiribi tó ń kàkú náwó sí èèyàn kan máa ná lọ sí school ẹ̀ tó ń fún wọn certificate tán fi ń mọ̀ wọn. Tí Fálékè ní ká sọ ni àbí gọ́vnà wo ni ò fẹ́ ẹgbẹ́ náà kọjá. Èkó ńgbà tí arákùnrin yìí Bọ́lá Ahmed Tinubu tó máa gbàjọba Èkó yìí lẹ́ẹ̀kan náà kàn sọ bí ìdìlú òyìnbó ṣá àwọn nǹkan tá a rí ní mèremère bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Àtakò pọ̀ débi pé ó tún jẹ́ ká mọ̀ pé kò lè dá dúró láì jẹ́ pé ìjọba àpapọ̀ fún un ní nǹkan. Ó rẹ̀ ká wá wò báyìí ní kòpẹ́ ẹ dárúkọ àwọn kọ̀ọ̀kan tó dẹ̀ pé àwọn èèyàn ti ń sọ pé àwọn náà àwọn ẹgbẹ́ kan ti kóra wọn jọ wọ́n ní àwọn fẹ́ Fáṣọlá àti Zulu kó di ààrẹ. Àwọn kan ní ọ̀rọ̀ ẹ̀sìn nìkan fi yan ààrẹ, àwọn kan ní ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà nìkan fi yan ààrẹ. Lójúwò rí etí ǹjẹ́ rò pé ọ̀nà àbáyọ lè jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà tá bá fẹ́ wo ọ̀rọ̀ ètò ajé, ààbò, àlàáfíà, ìyẹn ti ọ̀rọ̀ ìlera tá bá fẹ́ wò ǹjẹ́ àwọn tó ń dárúkọ yìí ẹ rò pé ó yẹ kí ó jẹ́ nǹkan tó yẹ ká mú? Nínú gbogbo nǹkan tó ń sọ yẹn nǹkan tó ń pè lóṣèlú lórí délé yìí nítorí bàbá kan ó bímọ 10 nínú ọmọ 10 tó bí yẹn wọ́n jọ ń jà dùn kankan. Bàbá wa ní wọ́n ní bàbá wọn ló máa lọ bàbá ló máa lọ kò tí ì ṣe tó sọ̀rọ̀ nínú wọn. Ta ni o mọ̀ pé ìdùnnú bàbá yẹn ni pé ó tiẹ̀ bímọ tó ṣe é rí. Ìwúrí ìdùnnú ló yẹ kó jẹ́ fún
àwọn Tinubu tá à ń sọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ìdùnnú ni pé gbogbo ọmọ ìtàn ti gba iléèwé òun kọjá náà ń jáde àti ìrìgára kan tí ò gba iléèwé ẹ̀ kọjá tó fẹ́ sọ̀rọ̀ kò sólúwẹ̀ tó wà lórílẹ̀‐èdè títí lọ bá Muhammadu Buhari tó jẹ́ pírẹsidẹ́ǹtì tó bá lọ fà jáde ni ó ti fẹ́ ló ti wọlé tẹ́lẹ̀. ṣùgbọ́n tẹ́ bá sọ báyìí ni pé gẹ́gẹ́ bí ojú ìwòye pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí sìn ó dàbí pé Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn rò pé ó kójú òṣùwọ̀n tó yẹ ká fojú sùn pé kó jẹ́ ààrẹ ní ọdún 2023 ṣùgbọ́n tá a bá wò báyìí ẹni tẹ́ ń darúkọ ẹ̀ ìkíní wọn sọ̀rọ̀ wọn fẹ́ lọ àwọn àdẹ̀ sọ pé àwọn ṣe tán bákan náà lórí pẹ̀lú gbogbo àwọn tí àwọn èèyàn ń darúkọ yìí ǹjẹ́ kì í ṣe pé ẹ̀yin gangan lẹ́ ń gbẹnu wọn sọ lájẹ́ pé wọ́n ní kẹ́ lọ sọ. tó bá sọ bẹ́ẹ̀ kò sí rọ́ọ̀mẹ́ o nítorí níbi tọ́rọ̀ ìlú dé yìí kò sẹ́ni tó lè sùn mọ́ nílùú yìí kò sẹ́ni tó mọ̀ pé ìlú ti dàrú ìyẹn náà máa ṣe wò pé ta ló tó ṣe kìíní yìí àwa tajó lólùfẹ́ àwa tó ẹ̀pà tí ń bá wọn bọ̀ tipẹ́ ta mọ̀ wọ́n ta mọ̀ mọ́ ṣe ń sọ ọ̀rọ̀ Tinubu ti kọjá ọ̀rọ̀ tí a kàn fi ń ṣeré ní ọkàn máa ní à ń sọ̀rọ̀ jù ni níṣe ni wọ́n máa ní Yorùbá máa ní àkàwé tó máa fi hàn òwe ẹ má bínú o lé nǹkan tí mo fẹ́ fi wé yìí o mo fẹ́ lè fi Tinubu tá à ń sọ ìwé ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ Jésù Kristi ni tẹ́ bá wò dáadáa kò kàn lájú afọ́jú ni ẹni tó múyàn nu rọ̀fọ̀rọ̀fọ̀ tó mú dìde tó ń mọ̀ tó yẹ pé lọ́tún lósì tẹ́ bá wo iṣẹ́ ribiribi tó ń ṣe lórí àwọn èèyàn ẹ rí i pé ọ̀rọ̀ yìí nínú history ìlú yìí Nàìjíríà tá à ń sọ yìí kí gbogbo dídé ẹgbẹ́ tó wà ní ìlú yìí kán tó parapọ̀ kí gbogbo wọn tó lọ dàpọ̀ mẹ́gbẹ́ kan ń pé àti ìtàn pé PDP o gbogbo wọn kò wá sí ètò kù wọn wá pàǹsìn nítorí orúkọ èèyàn kan ṣo péré ànábì Jésù òbí mọ́ wọn ṣùgbọ́n ìjọ ẹ̀ ń gbòòrò sí ni ó ń gbòòrò sí ni ó ń gbòòrò sí ẹ má gbàgbé Tinubu tá a yìí ń sọ yìí gọ́vnà ló jẹ gbẹ̀yìn o ẹ wọ ọdún tó ti jẹ gọ́vnà lẹ́yìn yẹn wọ́n fẹ́ fún ní state president gbogbo ẹ̀ ó ṣà ń tìyàn sí ó ń tìyàn sí ó ń tìyàn sí àfìgbà tó a rí i pé ó ti dàrú ní gbogbo lọ́tún ló sì tẹ́ bá wo gúrùpù tá a dálẹ̀ àwọn tó dálẹ̀ kì í ṣọ̀rọ̀ 500,000 ní ti gúrùpù tó wà káàkiri pé Tinubu yìí tó bá rí nǹkan tó ń rí alágbẹ̀dẹ ni tó ní tó bá ń lure lójú kan àmì náà rí wọ́n fẹ́ mú nǹkan kan jáde ńbẹ̀ ni. nǹkan kan tó fà á tèmi fi rí i pé gbogbo nǹkan tẹ̀ ń sọ àjà àwọn òpùrọ́ àwọn òpùrọ́ bọ́tà ló lè ṣe lọ́wọ́ yìí. tẹ́ bá sọ bẹ́ẹ̀ pé bóyá bàbá wa Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn yàn láàyò yí pé kí àwọn ọmọ Nàìjíríà fojú sùn tó lè ṣe gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ nígbà bàbá ò wá sọ̀rọ̀ báyìí ìyẹn kan ìkejì tó tún dà bẹ́ẹ̀ ni pé nípa ọ̀rọ̀ olóṣèlú wọ́n ní ẹkùn kan ló máa jẹ́ ẹ̀yà kan ló máa jẹ́ ìyẹn náà tó ń fà báyìí pàápàá jùlọ látàrí ọ̀rọ̀ tó jáde láti ọ̀dọ̀ Arẹwà lọ́hùn tó sọ pé kí àwọn ìsàlẹ̀ kan má threaten life and kan má dún kòkò máwùn ọ̀nà owó lẹ́rọ pé ẹ̀ lè gbà láti jẹ́ kí èròǹgbà yín kó wá sí ìmúṣẹ. ṣe rí òṣèlú bó ṣe ní láti rí nìyẹn nítorí nínú gbogbo àwọn tẹ́ ń dárúkọ lọ́tún lósì Tinubu ìkan náà nìkan ló sọ òṣèlú di pé nígbà kan tí mọ̀láyàn bàbá Awólọ́wọ̀ òṣèlú bàbá ń kẹ́ni gbọ́nà lọ́hùn ojú kan la máa ń wà wọ́n ti mọ̀ pé àní Tinubu ló kó àtẹ̀yà ọ̀run àti ìlà ọ̀run ló kó wa pọ̀ ló jẹ́ ká mọ̀ pé àwa náà láti lọ sókè à ń láti wà ní federal might à ń láti wà ní ló sọ di bẹ́ẹ̀ nígbà kan tó bá ti wà wọ́n ti jókòó ní ọ̀pẹ́ ìwọ̀n bá ní but nísìn ẹni tó lè sorú nǹkan bẹ́ẹ̀ yẹn pọ̀ ó jẹ́ nǹkan tó yẹ pé wọ́n tún pèèyàn ní professor a sọ pé àyàn dean of faculty òun ló mọ ètò tó fi bí gbogbo àwọn lọ́tún ló sì tá à ń sọ yìí so òun ló mọ ojú ọ̀nà tó yẹ kó máa gbà lò àwa mo rọ ọmọ Nàìjíríà nílé ni lókè ni pé kí wọ́n bá wa wo ọgbọ́n ta lè tí gbogbo á lè fi fún bàbá yẹn ní pressure kó tiẹ̀ bá wa ṣe ó nídìí láti so wá pọ̀ ìsowọ́pọ̀ Yorùbá nation gbogbo ilé ìta ń sọ ẹ̀kọ́ ló kọjá jù ẹ̀kọ́ jẹ́ àjọsopọ̀ nǹkan tó kọ́ dà wá pọ̀ ẹ jẹ́ ká ṣe kó tiẹ̀ ní ojútùú ìlú yìí ó kù díẹ̀ káàtó. Yorùbá nation ṣé ẹ̀yin wà lára àwọn kan tó ń sọ pé ká pínyà nìyẹn. pínyà kọ́ ni Yorùbá nation tí ìyà bá pọ̀ jù fẹ́ dà á béèrè ọ̀rọ̀ àwọn àgbàlagbà dẹ̀ lọ́wọ́ Tinubu tá à ń sọ yìí wọ́n dẹ̀ ní àgbà òní tán lórílẹ̀ ẹ jẹ́ ká wọ́gbọ́n tó fẹ́ gbàgbé gbà tó fẹ́ gbàgbé ọ̀rọ̀ Yorùbá nation gbà. ṣé Yorùbá nation nìkan náà pariwo Ìgbò ń pariwo tó ń pariwo ayélujára pàápàá náà ò gbádùn ara wọn tó
àwọn àgbàlagbà ló mọ̀dí ọ̀rọ̀ yìí. a ní ẹni tó bá mojú ògùn ló ń pa bìnírè lọ́rọ̀ bí àwọn tí wọ́n dìde pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ̀yìn la fẹ́ lórí ètò lórí káfíńtì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2023 ṣùgbọ́n tá a bá wà wò báyìí ẹgbẹ́ òṣèlú tí bàbá wà ṣé ẹ̀yin wà ní ẹgbẹ́ òṣèlú kankan? ògbóògì èèyàn pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú. ẹgbẹ́ òṣèlú wo lẹ́yìn wà? APC ni. All Progressive Congress. Báyìí yẹn ni pé ẹgbẹ́ ọ̀gùn ò fara rọ pàápàá jùlọ nígbà tẹ́ ń ṣe ìgbáradì láti ṣe Congress National Congress ní convention tẹ́fẹ́ ṣe ǹjẹ́ pẹ̀lú ìgbésẹ̀ tẹ́ ń gbé o báwo lọmọ ṣe fẹ́ ṣorí nígbà tó yẹ pé inú ẹgbẹ́ tẹ́ wà gan Fákájà ó wà ń bẹ̀ pàápàá jùlọ nígbà tí ọ̀gbẹ́ni Fani Káyọ̀dé tó wá darapọ̀ mọ́ yín báyìí pẹ̀lú Fákájà tó wà ń bẹ̀ ọ̀nà wo lẹ fẹ́ gbà láti rí i pé kò sí wàhálà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ? kò lè sí wàhálà tó ilé gbọ́dọ̀ tòrò. kò sí wàhálà rárá nílùú tó bá ti jẹ́ pé a ti mọ̀ pé two party state la ní Nàìjíríà lọ́wọ́ ta wáyé. two party state. ní tó yẹ pé ògbóǹgì party tó yẹ pé wọ́n mọ̀ pé tẹ́lẹ̀ yóò bá ṣe eléyìí á ṣe nígbà tó gbọ́n bá wá darapọ̀ tán dà síbì kan inú ilé kò sí ní nígbà tó kì í ṣe àwọn èèyàn lásán náà wà wọn náà gbogbo nǹkan tán wá ibì kan ni gbogbo wá fún èèyàn kan dẹ̀ ní tán bá wo gbogbo tó ń fa kíní yìí sìn gbogbo wọn Tinubu náà ni èyí tó bá jọ rẹ̀ á wá èyí tó jọ tẹ́ pé inú ilé wọ́n ṣòro bá jà ń tà ẹ̀ tó jà wọ bẹ̀ só di dandan àdúrà ni pé orílẹ̀-èdè yóò ní bàjẹ́. àmín àmín. ẹni tó bá dẹ̀ lójú ẹ̀ náà ló máa ṣe. ló máa ṣe. kì í ṣe ẹni tí ò mọ nǹkan kan ń pa ẹ̀ ló fẹ́ bọ́ bẹ̀. ara lé ọ̀rọ̀ lẹ gbọ́ yìí wọ́n ní ká bá ṣe báyìí ara la dá tá bá ti ṣe báyìí náà ara la dá lórí ètò Ká Sálàyé mo ní ká wá lọ sí ọ̀rọ̀ báyìí pé à ń ti sọ títí wọn wípé ẹni tó yẹ ká fojú sùn ó ní aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban of ṣé Nàìjíríà ni Africa ni ni wọ́n kó mi gbogbo ayé. ọ̀dà náà kí ni gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ̀ ṣàgbàtẹ̀rù ó máa ní nǹkan kan tẹ́ rí yàtọ̀ sí pé bóyá ọmọlúwàbí lẹ rí àbí àwọn iṣẹ́ kan tó ti ṣe káwá sọ pé kádàrá ṣe wọn lóore wọn débẹ̀ kí ni ó máa ní àwọn cardinal points kan focal area àwọn kan àwọn area àwọn ibi wo lẹ rò pé ó yẹ kí àbí ká sọ pé ibi tí bàtà ti ń ta orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀ mélòó lẹ rò pé bí méjì àbí mẹ́ta tẹ́ rò pé ó yẹ kí wọ́n mú kán sọ ojú abẹ níkù tá bá ti wọlé. ẹ ṣe gbà tọkù èyí tó jẹ́ kókó tó kọ́ le jù ni pé wọ́n ní tó jẹ́ bá kúrò ní òṣè ìṣẹ́bùṣe ìlú òfojúro níbi oúnjẹ jíjẹ tó tọ́ ni ó jẹ́ nǹkan tó le àbò jẹ́ nǹkan tó tún le o ṣùgbọ́n ó ṣe dọ́gbọ́n sí torí wọ́n ti fèsì yẹn náà báyìí lẹ́yìn àwa wo ọ̀rọ̀ iná wa mọ̀nàmọ́ná nítorí ó fẹ́ẹ́ jẹ́ nǹkan tó jẹ́ kí ó lè jẹ́ kí ìlọsíwájú wà nínú ìlú ọ̀wọ́n tí tó bá dé lágbára nǹkan tó bá mọ tí bá wo ìlú Èkó ó ju ilẹ̀ Bẹ̀nẹ̀ lọ o téèyàn kan dẹ̀ ti kápá ẹ̀ tó kó Èkó pọ̀ lẹ́ǹkan náà tó fi di pé ó reflect lórí ìlú kan ọgbọ́n tó fi ṣe ń gbà náà kò mà tí ì tán lórí wọn. nípa ààbò ó jẹ́ federalite mọ̀ pé wọ́n ní nǹkan tó ń ṣe lọ́wọ́ nísìnyí nítorí wọ́n ti rí ọ̀wọ́n nípa àwọn ẹgbẹ́ tán jọ ń dàpọ̀ yìí náà jọ ń fàjọgbọ̀n tẹ́ bá rí pé àwọn èèyàn ara wa náà ló wà nídìí ẹ̀ tẹ́ bá wò dáadáa nínú bọ́dẹ̀ ṣe ń dàpọ̀ nsìn náà wọ́n ti rí pé wọ́n náà lè rọ́nà lọ́mọ́ ń pé afẹ́fẹ́ ti fẹ́ wọ́n ti rọ́ wọn àwọn náà ṣe ń wọlé gbogbo ẹ̀ ló máa stop nsìn wá bọ́ sórí mọ̀nàmọ́ná wa àwọn ìwé kan wà tán ti lọ tọwọ́ bọ̀ nígbà kan nígbà ayé Jonathan pẹ̀lú àwọn private sector tán máa manage náà gbogbo ẹ̀ náà jọ ń try láti review because nínú clause tó wà nínú ìwé yẹn tán lọ sign France ìjọ náà lọ́hùn ó fi hàn pé tí wọ́n bá náà fẹ́ stop owó tá a máa san pàápàá ìjọba ò lè rí san tó ló máa gbowó ńlá lọ́wọ́ wa wọ́n dẹ̀ ti fi collateral foreign reserve wa dúró wọ́n lè fà á yọ nǹkan máa ṣẹlẹ̀ ṣùgbọ́n yẹn tẹ́ bá rí pé ó yí padà tá a bá fẹ́ sọ tòótọ́ iná yí padà ẹ wo mítà tọmọkùnrin kó wá pírẹsidẹ́ǹtì ọ̀fẹ́ náà ní kán fún wa o ṣọ́wọ́n tó wà ní ẹ̀ fún wa lọ́fẹ̀ẹ́ ìyàwó ara wa ni wàhálà tá a rí so gbogbo ẹ̀ náà a máa bẹ Ọlọ́run sí ni àdèmáwò èèyàn tó lè bá wa ṣe. tó ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn gẹ́gẹ́ bí àlejò wa tó kọ́kọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àti òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ó ní pé ká fi ẹni tó bá fẹ́ díje
lọ sí ipò ọlá ó gbọ́dọ̀ ní ìfẹ́ kó sì tún gbóhùn Ọlọ́run. Eléyìí ló máa mú ìbéèrè mi kejì wá torí ńgbà tí èèyàn kan darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC ó ní pé Ọlọ́run ló ní kó ń darapọ̀ tún ìwọ̀n àná máa fi ìbéèrè mi ṣe. Ìkíní, pẹ̀lú nǹkan tẹ̀ ṣe ń jẹ́ gbóhùn Ọlọ́run lórí ẹ̀ pé kẹ́ tẹ̀síwájú níbẹ̀. Òkú nìkan ni ò ní gbóhùn Ọlọ́run nítorí nǹkan tí gbogbo wa ń wò lásán ní títì àmọ́ bóyá ó rọgbọ àbí kò rọgbọ. Nínú ìwé nǹkan wọn ní pé the rich also cry. Ilé ayé ìlàjọ wà lájọ rí nǹkan tó ń ṣẹlẹ̀ àti ìrìn àjò kúrò nílùú ìrí àmọ́ bọ́n ṣe ń ṣe nílùú òyìnbó àmọ́ nǹkan tíjọba yìí ẹlòmíì wà wápá nígbà tí wọ́n akọ́ gbé BRT yìí dé eré la kọ́ ń pè wọ́n tiẹ̀ fi jẹ́ kó mọ́ wa lára. Èmi ti wọ mọ́tò kan ní London rí tó pé wọ́n kàn máa kọ nọ́mbà sí ni pé ibi báyìí là ń lọ alọ́bára wa níbi tí ó tẹ́ pé ìkọ́sá àmọ́ ọ̀nà níjọ́ náà BRT náà lójú wa lójú o. So gbogbo nǹkan yìí náà ó máa padà níyànjú ó kàn máa rí bẹ́ẹ̀ ni. Nígbà kan tá a bá lọ sọ́nà Kútọ́nù yẹn ẹwọ ọdún náà ti ń lo àwọn GSM phone tá à ń lò yẹn nígbà yẹn tùráyà làwa ń lò níjọ́ náà àwọn olówó gidi ló ń lò níjọ́ yẹn àwọn tí wọ́n máa rí lọ́wọ́ látàmá ò pé ṣe bá lówó jù wọ́n lọ́n bíbí Ọlọ́run máa kọ̀ díẹ̀ àìmọ̀ṣe sí wa bóyá a pọ̀ jù ní o bóyá ìfẹ́ ara ẹni pọ̀ lórí àwọn tó jẹ́ aṣíwájú ni ṣùgbọ́n púpọ̀ nǹkan tá à ń sọ yìí èèyàn kan ṣe ta tún ní nìyẹn tó dàbí kó fara mọ́ yàrí bí àwọn Abíọ́lá tó padà nù ìyá ti jẹ wọ́n rí bẹ́ẹ̀ ni bí àwọn Abíọ́lá tó padà nù ẹ lọ wo history Tinubu iná ẹ̀rí pé òun náà mú yàgàn àkàndá ni tẹ bá wò dáadáa ọmọ kan ṣe tá a lè náwó pé gbogbo nígbà tọ́lọ́run tún máa dà wọ́n lédè rú tá a bá fẹ́ ṣe bájà ọ̀rọ̀ ọjà nílẹ̀ Yorùbá náà máa ní kinní kan ọmọ Síkírá kinní kan ọmọ Tàmẹ̀dù níṣẹ́ lọ́lọ́run dọjú wọn rú kò jọ wọn rójú tu ẹ̀. ọ̀rọ̀ níyẹ̀yìn ara lé wọ́n ti sọ pé nǹkan tó yẹ kán mú lọ́kùnkúndùn òun náà ni pé èkéní oúnjẹ wọ́n ní tó ń jẹ bá ti kúrò nínú ìṣẹ́bùṣe àwọn tó ní pé ohun ènìyàn wọ́n lóhun Ọlọ́run lóhun ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ nígbà tí mi béèrè pẹ̀ṣọ́ gbóhùn Ọlọ́run wọ́n ní pẹ̀lú ntàrin nítorí wọ́n sí pé ohun ènìyàn ó ti sọ pé ohun Ọlọ́run náà ni pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe. Ẹ jẹ́ ká wá lọ sórí ti ọ̀rọ̀ oúnjẹ tẹ́ ẹ sọ yìí náà ni kó tó di pé a máa kásẹ̀ ètò nílẹ̀ torí pé àròjọ́ mùsùlùkùn ọ̀rọ̀ oúnjẹ tẹ́ ẹ sọ yìí nípa ọ̀rọ̀ ètò ààbò wọ́n tó fà á tọ́wọ́n gógó oúnjẹ fi wà lára ń ta gbọ́ òun ni pé ọ̀rọ̀ ààbò pé wọ́n lọ pa àgbẹ̀ wọ́n ń pa wọ́n dẹ̀ tún àwọn àgbẹ̀ àwọn darandaran àwọn náà tó ń kó ẹran jẹ oko wa pẹ̀lú ẹgbẹ́ òṣèlú tẹ́ wà gbàtẹ́ ẹ̀ sọ pé bàbá Ahmed Tinubu kò tí ì dá sí báyìí a lè béèrè pé kí ni ìhà tí wọ́n kọ sí ọ̀rọ̀ tàwọn dáràndáràn tó ní kán má fòkó mi jẹ kí wọ́n kán yóò kẹran kó jẹ oko àwọn mọ́ a lè béèrè torí a kì í gbọ́nú ọlọ́rọ̀ mọ̀rọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ojú ìwòye tí yín kí nìkan tẹ́ ẹ rí sọ sí nǹkan tí ẹgbẹ́ òṣèlú yín tó panupọ̀ sọ nípa má kó ẹran jẹ oko mi mọ́ ní ilẹ̀ gúúsù. ẹ ṣe olótú gbogbo ọ̀rọ̀ yìí kan náà ibì kan náà ló yìí ń já sí gbogbo wa la mọ̀ pé kíní ó fì síbi kan tẹ́lẹ̀ ó fì gan ni tí ó kì í ṣe díẹ̀ ọmọ ìran Yorùbá ó ṣòro bá jà torí ọmọọba ni wá a kì í jagun bí ẹrú èyí tí ò bá gbọ́n nu wa ló máa ṣe gìrìgìrìgìrì ogun máa bá lọ ni àwọn tó jẹ́ làákàyè tán jẹ́ pé wọ́n pinlẹ̀ tán jọ bẹ̀rẹ̀ sí ní ṣe kíní lọ́jọ́ kan àná tí wọ́n ti ẹ̀pùrọ́ mọ́ tó jẹ́ Ṣífọ̀báfẹ́mi Awólọ́wọ̀ ijú àtẹ̀yẹ náà fi mú padà wá láti tún lù ṣe ìyẹn ló fún mi dájú pé tá a bá ń wo ọ̀rọ̀ yìí lọ gbogbo àwọn tó yìnbọn fún nígbà tábíọ́lá bó ṣe nípò tó ní gbogbo nǹkan tó ń jọ́nà lọ́hùn gbogbo nǹkan tó máa ṣe ló sọ pé máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí amúkún lọ̀rọ̀ Yorùbá àbí ọ̀rọ̀ Nàìjíríà wọ́n lẹ́rù wá wọ́ òkè ní gbogbo wa ń wò ọ̀wọ́n kan ti fi wá jayé tẹ́lẹ̀ tàtún yìí ń sanwó fún ọ̀rọ̀ wá dàbí ọ̀rọ̀ wọn òṣìṣẹ́ tí wọ́n ń tajà wọn oníwòsíwòsí wọ́n lọ yáwó ní microfinance bank bọ́n ṣe ń fún wọn lówó irú ètò yẹ kán máa yọ kúrò ṣe náà tún rò pọ̀ wọ́n máa san gbèsè kú ni bí ìràn wa ṣe rí nìyẹn but pẹ̀lú sùúrù tá bá wo ẹni tó tọ́ tá bá fi sáyè ipò
àníyáwó mọ́. gbogbo yẹn máa dínkù ẹ máa rí i pé torí orí ọ̀fẹ́ wà ní gbogbo àlùmọ́nì tó dáa nílùú yìí but ẹni tó fẹ́ implement tó fẹ́ bá wa ṣe kó lè rí bó ṣe yẹ kó rí gbogbo nǹkan tá à ń fa iná ń sìn ọ̀rọ̀ táyé inú ilé ní gbogbo eléyìí kì í ṣe ọ̀rọ̀ haúsá ti mọ ibi tọ́rọ̀ tí wọ́n dé àwa táwa ní ètò àtò agbára àti gbára wa kalẹ̀ wá lọ tààrà wa tẹ bá wò dáadáa ẹ kàn rí pé haúsá ṣá ló gbé fìlà sórí ńsìn tó ní Tinubu fìlà tó máa dé rèé o gbogbo wọn nílẹ̀ haúsá kàn ti pé kínní ni haúsá mélòó ló ti takò Tinubu ọ̀rọ̀ asọdùn ọ̀rọ̀ ti wà náà fi mú pọ́ìntì jáde pé báyìí ẹgbẹ́ táwa dá sílẹ̀ tó jẹ́ Timba 23 táwa ń ṣe yìí haúsá ló pọ̀ jù nù wa ọ̀rọ̀ tí wọ́n ń sọ ó dẹ̀ fi hàn pé wọ́n nífẹ̀ẹ́ wa tọkàntọkàn but àwọn tí wá gangan tó jẹ́ bíbí ẹ wò ní àárín ara wa bá ṣe wà yìí ńṣe ni ọkùnrin Tinubu bọ́lọ́run ṣe dáa tó ó dáa débi pé ó máa ràn yàn lọ́wọ́ ni ká ní bóun ṣe ràn yàn lọ́wọ́ ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ní local government táwa ti jáde gangan pàápàá tá à ń dárúkọ Tinubu Muslim tán bá ń lọ bìkan tán bá wọ aṣọ kan wọ́n lè wọ mọ́ṣáláṣí kan kírun níbi táwa ti jáde pàápàá tó jẹ́ pé Tinubu ló níbẹ̀ gangan òun ló fi wọ́n jẹ òun ló creative tó kẹ́kọ̀ọ́ gbórúkọ ẹ̀ jáde ṣe náà máa wà bẹ́ẹ̀ pé kù ní wá nítorí pé olówó náà fẹ́ kó máa lówó sí i. àfẹ́ kí tálíkà ò ní. ọkùnrin tí ó dẹ̀ ní ẹgbẹ́ yìí kò máa ṣe bẹ́ẹ̀. ó dà bẹ́ẹ̀ bàbá wa àtàbáníká tẹ̀síwájú ó dàbí pé ètò ní lọ bó ṣe yẹ kó lọ àwọn tó yẹ kó bọ́ sórí ètò lẹ́yìn títí wa àtúndì pé àtúnjà wọn nítàn mọ́ ká má fi agara dára wa ó dàbí pé a máa tún ní àyè àbúkẹ́ kírètì àyè kẹfàyè lẹ̀ láyè tó bá wa pàdé lórí ètò Ká Sálàyé torí 2023 ó ti ń súnmọ́lé oníkálukú ti ń gbáradì báyìí àwọn kan ti ń kúrò láti ẹgbẹ́ òṣèlú kan lọ síbòmíràn ẹlòmíì tí ó sì ń ẹgbẹ́ olóṣèlú kankan ó ti lọ forúkọ sílẹ̀ ó ti gba káàdì ìdánimọ̀ ìpolongo lábẹ́nú lábẹ́lẹ̀ ó ti ń lọ láti ẹgbẹ́ òṣèlú títí yín àtẹlẹgbẹ́ òṣèlú míì àti láàrin aráàlú gangan ọ̀rọ̀ ni wọ́n ti sọ yìí wọ́n ní atótónu tí a ti ń ṣe látàárọ̀ ìpè káwá lọ dákọ̀ mu káwá lọ mu omi gbóná ká lọ jẹ̀kọ́ yangan gẹ́gẹ́ bí àwọn aráàlú Ìbàdàn pẹ̀lú ẹ̀fọ́ èmi mọ́ orí ẹ̀fọ́ tẹ́fẹ́ fi lò ó ṣùgbọ́n lórí ètò Ká Sálàyé lé ní bàbá akínyìn pé a pè yín tẹ̀jẹ̀ wà àjíǹde ara máa jẹ́ adélébáre àrìnàkórè àkòyá ibi láṣẹ Elédùmarè ẹ̀yà aráalé náà adúpẹ́ tí a ṣe tẹ̀ bá wà jẹ́ ṣọ́dún lẹ́nu yín ìbéèrè yín tẹ́ bá fẹ́ fi ṣọwọ́ sí gbogbo àwọn ẹ̀rọ alátagbà pátápátá èyí tí a fi hàn yín ẹ má gbàgbé ẹ̀bùn wa a máa ka àwọn tí wọ́n gba ẹ̀bùn ní ọjọ́ Wednesday kí wọ́n wá gba ẹ̀bùn wọn ní ọjọ́ Friday ẹni tó lè gbé ẹ̀bùn wa tó fún wa ní ẹ̀bùn yìí àwọn ní alàgbà Adédoyin òǹkọ̀wé ni wọ́n ọ̀jọ̀gbọ́n ni wọ́n ìwé tẹ orí tí wọ́n kó fún wa yìí ìwé kọ̀ọ̀kan lọ́jà kò dín ní ẹgbẹ̀rún kọ̀ọ̀kan ìwé náà pọ̀ ó ṣeé ṣe kó yẹ pé gbogbo ẹ̀yin tí ẹ gba ìbéèrè òun náà ni ìwé yìí máa tẹ̀ lọ́wọ́ ẹ ṣáà ti tó bá di ọjọ́ Wednesday ẹ farabalẹ̀ nọ́mbà tí ẹ fi tẹ àtẹ̀jíṣẹ́ ẹ̀yin tẹ́ gbà nọ́mbà náà la máa fi fún ilé sí tá máa fi send àdírẹ́sì sí tá máa fi tẹ àtẹ̀jíṣẹ́ ibi tẹ́ ti máa gba ẹ̀bùn yín lọ́wọ́ wa bàbá yẹn ṣe ń gbà náà a ya fọ́tò yín o kẹ́ni tó kó ẹ̀bùn fún wa kó lè mọ̀ pé ìṣèpá kó sábẹ́ tébù bẹ́ẹ̀ ni títí ọjọ́ Wednesday ọjọ́ àánú tàmá tó pàdé lórí ètò Ká Sálàyé pẹ̀lú èmi pẹ̀lú ẹ̀mẹ̀wà mi ọjọ́ yẹn má gbàgbé Wednesday tó gbẹ̀yìn nínú oṣù September gbogbo ọlọ́jọ́ bíi September pátápátá ìdí ẹ̀ la máa ṣe àjọyọ̀ lórí ètò Ká Sálàyé èyí tẹ́ bá jẹ́ olólùfẹ́ wa náà ẹ lè tàtẹ̀jíṣẹ́ pé birthday mi èní ni ọ̀la ní tó kọjá September tọ́lá September náà sowọ́pọ̀ tó fẹ́ ṣe pàtì èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọ̀la lọ́jọ́ ìbí mi ẹ má gbàgbé ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́ Wednesday ire àtayọ̀ tá a fi ra wa lónìí lórí ètò náà tó máa tún fi ra lọ́jọ́ Wednesday pé barikade sala lọ́jọ́ náà ìtọ́jọ́ Friday or Wednesday barikade sala a máa sọ fúnra wa ire o. Sálàyé fún wọn, Sálàyé fún wọn.
àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, Ọjọ́rú Wednesday àti ọjọ́ Ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a tún máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.